Gbogbo ọmọ Yorùbá, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ́ sì fi ń rí wa kò ní fọ́ láṣẹ Èdùà. Tó bá ń sọ pé ẹ̀yà tó jẹ́ pé ó pọ̀ jù nílùú Nàìjíríà, ẹ jẹ́ ká ṣí fìlà forí adé, Yorùbá ni. Bẹ́ẹ̀ ni, tó bá sọ pé ìlú tó tóbi jù lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀yà tó jẹ́ pé yes wọ́n kún àkúnwọ́n sílẹ̀, Yorùbá ni. Ṣùgbọ́n pàápàá ṣe mọ̀ pé ó nídìí kan tó fi jẹ́ wípé wọ́n fi ti bọ́dà, bẹ́ẹ̀ ni ìyẹn ẹnubodè tó jẹ́ pé wọ́n fi ń tì í. Ẹ jáde kẹ́ wá mọ̀, ẹ kọ́kọ́ já gbọ́ ìtàn àṣébì kan tí ó ń bẹ àlá ń bẹ láàrin Benin Republic àti Nàìjíríà, ìyẹn Ìlara tá à ń sọ yìí, báwo ló ṣe ṣe? Ṣé rí Ìlara tá à ń sọ yìí, a yọ láti inú ọ̀rọ̀ ìlú Àìrá. Bẹ́ẹ̀ ni ìlú Àìrá láti ọwọ́ Jagun Àìrá, ohun tó mú Ìlara jáde nìyẹn o. Ìlara jẹ́ border town ní Ìmẹ̀kọ Àfọ̀n nílùú Ògùn State. Bẹ́ẹ̀ ni òun ni Ìlara yìí jẹ́, ìyẹn ìlú Àìrá. Àwọn ọmọ Ìlara yìí jẹ́ lára àwọn ẹ̀yà ọmọ Alákétu tìlú Kétu. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ṣẹ̀ wá, ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá, ìyẹn àwọn Ìlara tá à ń sọ yìí, ìyẹn Alákétu, ìyẹn Benin Republic. Bẹ́ẹ̀ ni ṣé ẹ wá mọ̀ pé Alákétu tá a dẹ̀ ń sọ yìí ó níbi tí wọ́n ti ṣẹ̀ wá. Ẹ máa wo bí ilẹ̀ Yorùbá, ìtàn Yorùbá ṣe nà, ẹ̀rí bá ṣe wọnú ara wọn. Àwọn Alákétu yìí tá a bá dẹ̀ wò ó dáadáa gẹ́gẹ́ bí ìwé ìtàn, ó ṣẹ̀ jáde láti Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni Ilé Ifẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá. Tí a bá wò dáadáa, Ilé Ifẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá. Méjì ni o, a ní Ìlara Nàìjíríà àti Ìlara Benin. Ìlara ìdẹ́kẹ̀rẹ̀ gbogbo kìlómítà wọn ju kìlómítà kan lọ sí Benin. Wọn ò ṣe kí ni, wọn ò jìnnà sí ara wọn rárá. Ìlara stand gẹ́gẹ́ bí Nàìjíríà border láti wọ inú ìlú Benin, ìyẹn ìlú Àìrá yìí, tó dẹ̀ jẹ́ wípé gbogbo wọn ti kọ́ ọmọ lùbọ́, wọn ti jọ wọnú ara wọn, àti Benin àti àwọn Ìlara wọn ti jọ wọnú ara wọn. Ẹ wá wo ibi tí ìfẹ́ wà láàrin Ìlara àti Benin Republic dé. Ibi tó bá yẹ pé o bímọ 4 tàbí 6, ó kó 3 lọ sí ilé ìwé Benin Republic, ó kó 3 sí ilé ìwé ti Nàìjíríà, tó túmọ̀ sí wípé ààlà tó pa wọ́n pọ̀ nìkan ni, ṣùgbọ́n wọ́n jọ wọnú ara wọn. So àwọn Ìlara yìí ṣe mọ̀ pé due to relationship wọn, owó méjì ló ná, wọ́n ná currency méjì, wọ́n ná ti Benin, wọ́n sì tún ná ti Nàìjíríà, and due to wípé wọ́n jọ wọnú ara wọn, ó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá gidi, orísun ilẹ̀ Yorùbá ni àwọn Ìlara ti jáde. Ṣé ẹ rí i pé ara àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Ọ̀ọ̀ni kan tún nìyẹn, ara àwọn ọmọ Odùduwà ọ̀hún kan tún ni àwọn Ìlara yìí, tó jẹ́ pé wọ́n ń gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn Benin. Nínú Ìlara, iná Benin ni wọ́n tún lò. Wọn ò ṣe rí pé àwọn tó súnmọ́ Benin nìyẹn o, wọ́n bó ṣe ń jẹ àǹfààní, tí wọ́n ń jẹ àǹfààní ìta bó ṣe wà yẹn. Àwọn Ìlara ná sẹ́fà, wọ́n ná náírà, nítorí pé ìlú Benin àti Ìlara bíi pé wọ́n wọnú ara wọn ni, tí ò sí wàhálà. Kódà débi wípé wọ́n ń lo ẹ̀rọ ìgbàlódé títí Benin nínú ní Ìlara. Ilẹ̀ Yorùbá ni o, ẹ má gbàgbé o. Ẹ wo àǹfààní tí wọ́n ń jẹ lára ara wọn, bí wọ́n ṣe bí wọnú ara wọn nìyẹn. Ẹ wo àǹfààní tí wọ́n ń jẹ lára ara wọn. Ẹ wá sọ pé kí wọ́n má ní problem bó ṣe kọ́ má ti bọ́dà. Báwo lọ ṣe ní màmá ní problem? Báwo lọ àwọn Nàìjíríà ṣe ní problem? Ìgbà tó ti rí pé àwọn Ìlara ń jẹ àǹfààní tó dáa pẹ̀lú àwọn Benin,
so ó nira láti jẹ́ pé bóyá tó bá fẹ́ ti bọ́dà kò àti kásọ́bà ti gbé nǹkan wọlé ó rọrùn nínú Ìlara láti Benin. Kódà pàápàá èdè Yorùbá ló lọ gbọ́nrán èdè Yorùbá ló lọ mọ́rán lẹ́nu wọn bẹ́ẹ̀. Ṣé ẹ rí ẹ wo ìyá mi bàbá mi, ara àwọn àǹfààní tó jẹ́ kí Yorùbá tó jẹ́ kí ìlú méjì ó máa gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé irú àwọn nǹkan báyìí ló jẹ́ kó máa lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ pé ìrẹ́pọ̀ á wà ń bẹ̀. Ẹ wo àwọn ará Ìlara àti ará wọn Benin, kò sẹ́ranko nínú wọn, kò sẹ́ranko ẹ̀yà nínú wọn tí ò ń ṣe bíi tiwa yìí tó jẹ́ pé frustrated 3 tribes lọ́kọ́ pọ̀. Àwọn frustrated 3 tribes lọ́kọ́ pọ̀. Báwo lọ ṣe ní má ní problem? Wọ́n kọ àwọn pàápàá jùlọ àwọn tó tètè wá ṣe orí tó jẹ́ pé kò sí òmìnira lọ́wọ́ wọn gan, wọ́n tún jọ wọ́n pọ̀ mọ́. Báwo la ṣe wá ní ká má ní problem? Torí ẹ̀ la fi sọ pé ẹ wo kò sí ohun tó dùn tó òmìnira, ẹ jẹ́ ká bọ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ agbára wa, ẹ jẹ́ bọ́. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation, no retreat no surrender. Bẹ́ẹ̀ ni kan yẹ kó wá pé ṣe rí àwọn ará Ìlara wọ́n pín ààlà pẹ̀lú àwọn Benin tó lè jẹ́ pé wọ́n unite by blood and heritage tó jẹ́ pé ìyẹn jẹ́ àpẹẹrẹ rere fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé ibikíbi tá a bá wà àyèkáyè tá a bá wà ẹ jẹ́ á ṣiṣẹ́ pọ̀ ká nífẹ̀ẹ́ ara wa ká lè kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ká lè ẹ wo àwọn Ìlara àti Benin ẹ bọ́ ṣe wọnú ara wọn débi pé ìgbádùn ń lọ ń bẹ̀. Ẹ wo Ìlara Yewa Yorùbá land nìyẹn o. Ẹ rí bí bó ṣe dá bó ṣe neat, ẹ rí bí gbogbo nǹkan wọn ṣe lọ. Gbogbo ọmọ Yorùbá, every Yorùbá land province with can be their own ìjọba tó túmọ̀ sí pé ẹ lè gba ìjọba ara yín lọ́wọ́ ara yín tó jẹ́ pé ẹ mọ̀ gbé. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ gbé tí ò ní sí wàhálà bí àwọn oríṣiríṣi Arab country tó jẹ́ pé wọ́n dẹ̀ gbé bí Kuwait, Oman, Qatar tó jẹ́ pé wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀, gbogbo wọn wà ní under one Arab tó lè jẹ́ pé kò sí yàtọ̀ èdè àṣà gbogbo ẹ̀ ló wà lójú kan. Ní táwa náà fi ń pariwo pé ẹ fún wa ní òmìnira wa nìyẹn. Torí tí gbogbo wa bá gba òmìnira wa tá a bá wà lọ́ndà Yorùbá nation, ìfẹ́ yẹn máa lè jẹ́ kó ní kálukú rìn yan fanda sí inú ìlú ẹ̀, kò ní jẹ́ wípé tẹ̀rùtẹ̀rù àti jìnnìjìnnì. Ẹ wo ìyá mi bàbá mi, ẹ jẹ́ kí eléyìí ẹ wo ó jẹ́ ọgbọ́n, ó jẹ́ ohun ìwúrí fún gbogbo ọmọ Yorùbá, ó tún jẹ́ nǹkan tó yẹ pé challenge láti fi lè jẹ́ ká sóra wa pọ̀ láti gba òmìnira wa. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ ó yàwó èèyàn lọ́tún lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.